ẹ lórí mi ọlọ́run kí ẹ̀gún máa ṣe fún mi lẹ́sẹ̀ kó tó lè yọ káyé má bí mi o kọ́rẹ́nsì káyé má bí mi bọ́lá mi là kí n tọ́ka sí alágbàáka ṣàdógún àgún ẹ lórí mi ọlọ́run kí ẹ̀gún máa ṣe fún mi lẹ́sẹ̀ kó káyé má bí mi o bọ́lá mi là kí n tọ́ka sí. Torí kí báyé tó bẹ̀rẹ̀ ayé mọ̀ ojú ní ìjọ ọ̀la. Torí bí wọ́n mọ bí owó wà ojú ní ìjọ. Sọ́yìn òkìkí ni tó jọba nítorí iṣẹ́ ló ṣe. Ayé tó máa pè mí lélẹ́ látún ló sì o. Àtìkúsù pẹ̀lú àárín wá iṣẹ́ mo ṣe. Má fà mí sẹ́yìn láwùjọ ẹgbẹ́ mi. Ìwọ́n ló jẹ́ pass ìdánwò ẹ lórí mi ọlọ́run kí òun ó tó sí bí ó máa jẹ́ ó bá mi ṣe àṣetì sí fún ẹtì rí lẹ́yìn máa sọ mi lọ. Alágbà ọ̀rọ̀ mi ọlọ́run ṣàlùkùn àjọ lórí mi ọlọ́run kí ẹ kú máa ṣe òní lọ́sẹ̀ kó ayé máa ṣe mí ọlọ́run máa sọ mi lọ. Bọ́sùn ọ̀rẹ́ mi máa rògbò gbogbo bẹ̀rẹ̀ lásìkò. Bọ́lá sí jálọ́sọ̀ àgbà bẹ̀rẹ̀ lálẹ́. Àpè fúnra ọ̀la yẹn, àtòṣùpá. Bí ọba ti mọ lọ́jọ́ kejì iṣẹ́ yẹn, àtòǹgbẹ ló ṣùgbà iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn. Àsìkò ọ̀sẹ̀ tún rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tó bá ṣe tán ló ṣe é lóko. Ọ̀nà àrà ló lọ́wọ́ àṣẹ sí ẹ. Tó máa kí kọ́rẹ́nsì ènìyàn ń sọ́jọ́ jímọ̀ máa sùn ọjọ́ tí mọ̀ lè ní bọ́ sí àgbá ilé àṣírí ìlànà àgbé mẹ́kẹ̀ ìlànà àgbá ilé àṣírí ìlànà àgbé mẹ́kẹ̀ ìlànà. Bàbá ṣe 56 àìlè. Adékúnlé mi wà dàgbà wá ṣe 69. Wá ṣe 70 mi fìtí lóde. Wá ṣe 80 àìlè. Adékúnlé wá ṣe 90 ọdún láyé. Àìlè pẹ́lẹ́kẹ̀ o, kò ní ọ̀gá tiwọn. Bàbá kọ́ni kọ́rẹ́sì. Tá a bá dúró yẹ síbò yẹn mo yà ara wa ní. Ibi tí ń bọ idé níbi fújì yìí o. Àbẹ̀ni tó fẹ́ máa yẹ gẹ́nu báyìí sùn. Ọmọ ọba ọjà olórin ni. Olórin ni fáyẹ̀sì ni ọmọ ṣe orí rẹ̀. Àwọn tó ti ń kọrin bíi 40 years. Ìyẹn ò kọ́ mi o. Àwọn tó ti ń kọrin 50 years. Ìyẹn ò kọ́ mi o. Àwọn ẹni tó ń kọ 30 years wọ́n ti pé 30 ìyẹn ò kọ́ mi o. Àrí 60 ìyẹn ò kọ́ mi. Àwọn ìgbélé sọ pé tọ́tọ́ mi kọ́rẹ́nsì o ìyẹn ò kọ́ mi o. Bàbá yẹn sí ọmọdé. Àìní ẹni lọ́gọ́ lọ́jọ́ mi ọpẹ́ mi ìrora nígbà mi. Ọmọ tó fún ẹ láàyè ọgbà. Àìní tó jẹ́ mi wá títí lọ́jọ́ ènìyàn tí ò lè jẹ́ kí wọ́n gbé ẹbí mi ṣú. Gbèrékè kó tó di pé màmá mi àìní àìmọye ewu tí màmá àti àkọjá àìmọye òkèlè tí màmá òkèlè yìí kò ló gbà tí màmá Adọ́bì inú oyún wọn ló padà ọ̀rọ̀ mi yìí. Bọ́lá tó ní ìgbà àwọn èèyàn máa kí lọ. Tó kí lọ rí i pé màmá ẹ̀gbọ́n òun lọ àìdé ẹ̀mí sáì. Ẹ̀gbọ́n òun tí wọ́n ká ìdè tí wọ́n kí màmá ẹlẹ́nìyẹ. Ìyẹn ló fẹ́ sàmì tí màmá mi dúpẹ́ tí màmá fi ń yọ̀. Omi tí ó dànù tí ìyá àgbẹ̀ náà
máa ṣọjọ́ bí ẹ máa ṣọjọ́ bí ẹ. Ìwà ìlú Dékúnlé ọjọ́ ẹ ó pọ́ ọdún mọ́ ó pọ́ àrádì 50s. Ọlọ́run tó ṣe ọmọ náà tó padà wá dàgbà ìlú oyè 56 lọ́jọ́ tèmi. Ọlọ́run tí ò pamọ́ fún ọlọ́mọ àbíbalẹ̀ dáyé lónìí. Àyìnlé ọ̀yẹ́ kó pẹ̀lú gbogbo àjọ pẹ́ ọ̀pọ̀ ní oṣù àmì dájọ́ ní ìmọ̀lẹ́dẹ̀ tí ẹ máa dayọ̀ mo sì bá ẹ nígbà ilé ọ̀yẹ́ dàgbàjọ́ pẹ́ ọ̀pọ̀ ní oṣù àmì dájọ́ ní ìmọ̀lẹ́dẹ̀ tí ẹ máa dayọ̀ mo sì bá ẹ nígbà ilé. Bàbá ní bó ṣe ìṣòdún owó ilé ó máa ń jẹ́ pé tọ́hún ní òye o torí tó bá yẹ kó máa ní sẹ́bẹ̀ ipò táwọn àtàbí lè pọ̀ sí táwọn ọlọ́pàá mú ọjọ́ ní àǹfààní ìlú rẹ̀ pé ká lè dúpẹ́ fáyín lé báyìí tó dànù pé kọ́rọ́ dá. Ọ̀dà ògbárò ayọ̀ ẹ̀ máa ti ẹ̀rọ èṣù rẹ̀ sáwọn tèmi àìní lọ́gà kọ́rẹ́sì lọ́gà kọ́rẹ́sì lọ́gà kọ́rẹ́sì lọ́gà. Àìní máa dédé yẹn jẹ́ ẹ̀ka kọrin láàyè òsìgbórí nìkan lẹ́kùn tó ní sọ́pọ̀ ọmọ onímọ̀nà nílé àwọn. Èkúrò ti dàgbà jẹ nínú mọ́ lórí ni wọ́n ṣe bẹ̀sí ọ nínú ọlọ́rin o. Kọ́ ẹ̀sìn kò sára tí ì sì lè forí dá. Sápọ̀ ọmọ ọpọlọ lóde ló fi hàn wá. Táyé gbígbó nìkan bọ́lẹ̀ ó fi hàn. Àyìnbó kíkọ́ nìkan bọ́lẹ̀ ó fi hàn. Nígbà tó jà àwọn èèyàn tó bá tó tọ́jọ́ bí ajẹ́jẹ́ jáde tí inú wọn lè ní kìrìsì náà. Ṣáájú ẹ̀mọ́ yóò èèyàn tó lẹ́gbẹ́ jẹ́jẹ́ tí inú wọn lè ní kìrìsì náà. Àti wọn bẹ́ni wọn lóde ẹ̀yà ló. Òun lè wọ́n fún ẹ̀rọ wọn sì tún ìfòdù agbẹ́niyẹ sí o. Ọlọ́run àwọn alára àbójú mẹ́rin lórí ìfọkàn lóbi sí ní èrò. Wọ́n máa gba àdúgbò ṣáájú àlùbáríkà iná ọgbọ́n ní ti kọ́rẹ́sì àtẹ̀yẹ sáyẹ́nì ẹjọ́ wọn sáyẹ́nì ìyáwá tí wọ́n àtúntàbí ní ọmọ dàgbà yàrá sí àwọn ẹgbẹ́ ẹtù fún mi ní 20 minutes láti sọ̀rọ̀ sínú láìpẹ́ ẹsẹ̀ kò ní jáde wọ́n lè máa ra àwọn ìṣòro nígbà yẹn rẹ̀ sí wọn akọ́lé ẹ̀rọ bèrè lórí gbà. Ṣáàkì òun ni mo tàgbà oyó. Àbí ọmọ láti dín lónà. Torí láìsí ní ìrìnàjò ọmọ láti dín ọlọ́mi ṣáàkì òun. Ìlú Manchester. Ìlú Manchester òun àgbára ṣáàkì òun. Ẹgbẹ́ tẹ̀lé náà ti tó jẹ́ná. Tọ́jú ọ̀rẹ́ mi lọ bàbá náà ló ṣe lọ́kọ̀. Àgbàrá ọkọ̀ àrẹ ṣàkóso náà. Ẹjọ́ lọ lòpọ̀ lórí sẹ́yìn ẹjọ́ lórí lọ. Ìyá láti ẹ̀yẹ mi làwọn ní owó bọ̀. Owó ọ̀pọ̀ débi síbi ìdáwọ̀ yìí. Ọmọ ògùn lọ́lé wọ́n máa bá síta ní owó ọ̀pọ̀ ṣe nílẹ̀ ẹ̀yà sọ̀rọ̀ nínú agbóró. Agbóró lójú òní òhò èmi. Wọ́n mọ̀ pé ìdájọ́ mi bọ́ sí ẹ̀ máa dúró. Wọ́n tó bẹ́ẹ̀ àgbò méjèèjì.
bẹ́sẹ̀ máa ń dájà sílẹ̀ láàrin olórí nìyẹn ó tẹ́ ń sọ sílẹ̀ ẹnu ẹ̀yin lẹ́mọ̀ tá ò bá ti dé mi náà yìí lẹ́nu máa fún mi yẹn kó mi rẹ̀ sí fún mo ti jẹ lọ́nà. ẹ ti ṣe bẹ́ẹ̀ Sáyìndé Rásídì láyé ọjọ́ sí ṣùgbọ́n wọn ò ní lọ mẹ́ẹ́. Ẹ ti sọ Sáyìndé Rásídì Àyìndé ló gbà fún yín Rásídì ti tèmi rògbò kí n gbàgbọ́ jẹ ọmọ kó lè rí. ọmọ kó lè rí. ẹ̀yin ọlọ́dẹ bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ògbésí ènìyàn ló kún Rásídì Àyìndé ẹ̀yin fans náà ní Ìbàdàn ọ̀pọ̀ yẹn jẹ́jẹ́ ilé tí wọ́n yẹ̀ sí fún kọrin náà ó yà mo dúpẹ́ tẹ̀mí fún ọba. wọ́n lè jà fún wájú kẹ́hà bá lè bèrè yìí. èrò jẹ́ ìyàtọ̀ mọ́ ẹ̀ bá bá yá mi náà dá ó dáké o ìgbẹ̀dá máa ń wá ní òkìkí lọ́nà síwájú kẹ́hà bá lè bèrè yìí. Obìnrin owó tó ṣẹlẹ̀ òwúrọ̀ èyí. Ayélujára ẹbí tó bá ti lu ààrẹ ní àti láti lu kí wọ́n ṣá máa wà lọ́kọ̀ níwá. Àbùṣe tí wọ́n bá ti rọrùn àmàlù. Májọ bóri mẹ́rin lórí bọ́ọ̀lù mẹ́jọ ìmọ̀ lọ. Ẹni wọ́n yà ti la ṣóbi Canada rẹ̀ lójú. Àyàn ọmọ rẹ̀ náà lọ́yà ní ọ̀dà. Ó dáre o, ó tẹ̀dá máyọ̀ ní òkè. Ọ̀rọ̀ ìsìn ẹni lọ́ọ́ bá yẹ. Ìdílé lè dá. Ó bá síwájú mẹ́rin ọ̀rẹ́. Ó wà pé sí mọ́sí lọ. Ìyá mi dá fún ọ̀rẹ́. Orí fún ti ìlú wà. Ọmọ orí fún ti ìlú wà. Ẹ̀yà lọ sí ìwọ̀nba, ẹ̀lọ́ bí ẹ̀ tí ó ẹ̀rọ ìlẹ̀ kó.
ẹrù lẹ́gbà ẹtún lọ sí ọ̀gẹ́ sínú yẹn kó o síra. èmi kì í ṣe lórí agboolé mọ́ mi kì í ṣe lórí àdúgbò bàbá. tó wáyé owó máa parọ́ àwọn tó mọ̀ mí sí wọ́n fẹ́ bí. èmi ṣe lórí àdúgbò fún wọn. wọ́n mọ̀ mí lórí bọ́lá débi sí. bí o dọ̀kẹ́ ní adájọ́ olórí yẹn sí mo máa ń kọ́ nǹkan lọ́kọ́. ẹjọ́ bá fi bí wọ́n ẹni lọ́kọ́. ẹjọ́ ibi tó bá tún kù sí ní bẹ́ẹ̀ tún sọ. ibi tó bá tún kù sí ní bẹ́ẹ̀ tún sọ. ẹ̀rọ àwọn tó ti kọ́ gbòkè. ó tó wá torí àwọn máa ń sùn. ẹnà tí a kúrò náà gbé pé wọn. ẹ̀wọ̀n táwọn máa ń sùn lórí tí wọn. òbí ń ṣèdágbá lásán lápá máa ń gbọ́ abọ́dé fún ẹ̀sìn ìyàwó gbogbo wa. ìwà nínú àbá nílẹ̀ èèyàn tábìlì ìsìnkú ọ̀nà rẹ̀kù òun nìkan nínú ẹbí ó tó gbogbo nípa ọ̀gbẹ́ nísì. káàtó wá sọ pé òun ti mọ̀ ní ògbà lọ́wọ́lọ́wọ́ ọmọ máa ń jà yín máa gbèsè ká. bàbá ọ̀dọ́ rẹ̀ kù lẹ́gbẹ̀sì. ẹnì kan máa ń kú mi oṣù tó bá ní wọn fọ ẹ̀sán tó bá wọn ẹ̀sán tó máa sùn tó náà fún mi ẹ̀sìn wọn máa gbọ́ lé. alájà ilé mi wá sí ìmọ̀mú ọ gbogbo tí wọ́n fọ ọmọ ṣe mú ọ ò bá sùn. olóyìn tó bá ti gba gbọ̀ngàn wọ́n máa fi mọ̀ ẹbí sí èmi ọ̀dọ̀ bá rí òun yẹn ìyẹn ló gba sábà bí ọmọ. ìgbà dábì omi sílẹ̀ ní àtàrẹ́ tó mú bọ́ọ̀lù sí lọ́jọ́ sí. ìgbà tó ti mú mọ́nà àtàrẹ́ tó mú mi ò wọ́n sì mú dáná. ṣùgbọ́n máa lẹ́ka ló rẹ́ mi. ó gbọ́ orí ẹ̀ ó mọ̀ fọ́mọ̀ ọba lọ. orí tó ń pẹ́ nínú ti máa sọ̀rọ̀. ó yàtọ̀ ní ìyá rẹ̀. Bóyá ká sí ní màrúsọ tán. Àwọn tó sọ̀rọ̀ sí lẹ́nu, àwọn lórí mi. Lórí ìbàdàn ọ̀nà lọ́jọ́ òde mi sí. Sílẹ̀ máa bá wọn kí ẹ̀jẹ̀. Ọlọ́wọ́ máa gbé ẹ̀jẹ̀. Ọmọ àgbà Amẹ́ríkà, ọ̀dọ̀ Kánádà, ọlọ́wọ́ máa sí ọ̀nà. Ìmọ̀lẹ̀ ẹ̀túndé ẹni tọ̀rù sẹ́yìn ìdájọ́ mo ti ní lọ. Ìmọ̀lẹ̀ ọdún mi mọ̀ lórí ìró ló ti pé lọ́wọ́ mi rè sí pẹ́sì. Akọni gidi, aṣèdájú gidi, àwọ̀ṣọ gidi, aṣọ ilé gidi, aṣọ ilé, ọmọ tó ṣe lórí ìfúnjì náà nígbà. Ìwúndọ́ wa kú ìgbà tó sọ̀rọ̀ fún. Àyè àṣírí ìyá ní ogún lórí ẹ̀rọ bá gbogbo ẹni bá bá gbogbo ìyá ìlú èmi ò ráyò. Èrè kéré jẹ́ ẹ̀sùn, táyé kan sí ìwé jẹ́ ẹ̀sùn. Wọ́n kí ni tèmi pẹ̀lú tí? Kí ni tèmi pẹ̀lú tí? Kí ni àjọ jẹ́? Kí ni àjọ bọ́ọ̀lì jọ? Èmi ò máa bá látọ̀. Èmi bá látọ̀ ọ̀ṣọ́. Alátàwọn báyà sọ̀dọ̀ mi. Wọ́n kẹ́ni wà lórí ọ̀dọ́. Ṣùgbọ́n kí ló wà ní òbí? Ẹni ó yẹ ó sì máa dà òbí. Àlọ́bí ni yẹn ṣe ìpamọ́ òbí. Àlọ́bí ni yẹn ṣe ìgbà ọ̀ṣọ́. Ọmọ kéré ọmọ kéré. Ọmọ mi kò fọ́ káwọn òkè àwọn ilé. Ọmọ ọmọ ìdúró.
Honorable